ti ṣe olúwa ní olúwa ní kéde ń pàṣẹ. Bàbá mi lóhun yóò fìdí rẹ̀ múlẹ̀. Ẹgbọ́n ẹ̀yin ènìyàn yìí mo pàṣẹ sáyé yín. Ọdún 2026 ara ò ní ní yín. Àmín Jésù. Àṣẹ ni mo pa mi ò dábàá ẹ ò ní mọ ìnira. Àmín Jésù. Ìrìn àjò 2026 àánú yóò máa fọhùn. Àmín Jésù. Ẹgbẹ́ ẹ̀yin ènìyàn yìí níbi tí wọ́n ti mọ̀ yín níbi tí wọ́n ti mọ̀ yín. Ní gbogbo tí wọ́n ti gbé gbúrò orúkọ yín àánú yóò máa fọhùn. Àmín Jésù. Oníṣẹ́ ọwọ́ yóò máa rí ṣe. Àmín. Oníṣòwò yóò bọ́dé pàdé. Àmín. Oníṣẹ́ ọba àdábọ̀ òní ṣayé náà. Àmín. Gbogbo èyí tí a wà lórí ẹgbẹ́ bí àtẹ̀jẹ́ wà nínú gbọ̀ngàn yìí 2026 ẹ ò ní mọ tó jẹ́ ìgbà. Àmín Jésù. Àmì òní bá yín rìnrìn àjò. Ọ̀ṣẹ́ òní bá yín rìnrìn àjò. Ẹgbẹ́ gbogbo ènìyàn yìí ọ lẹ́nu 2026 yìí ẹ ò ní gbàjọ́ àwọn kìsì náà. Ìṣẹ̀lẹ̀ ìyanu ayọ̀ ètí ó máa mú yín jó tí mi yóò máa dùn tẹ́ ọ máa fò fáyọ̀ tí mo á lè kí ló dé tẹ́ ẹ máa ní ohun congratulation ni mo gbọ́ lórúkọ Jésù ọ̀yà bá máa ṣe owó ò ní mọ́ yín ẹ ò ní mọ́wọ́ tì ayé ènìyàn yìí ò ní ṣẹ́rú owó ìtẹ́gbẹ́ yìí ti náwó ẹ̀ nínú ojú àánú ojoojúmọ́ lórúkọ Jésù bàbá mi rọ̀jò rẹ̀ lórí. I declare my prophesy as we are going into this year 2026. I pray overflowing blessings shall be your portion. In the name of Jesus. I pray every one of you shall excel in this 2026. I say it authoritatively with the power of God in me by the grace of the Most High God. Everyone here go and flourish. In the name of Jesus. Ẹ̀yin àbí ọmọláyé ẹ̀rí ìbùkún ṣòwò. Ẹ̀rí ṣọ̀fọ̀ ọmọ. Ọmọ rẹ̀ ò ní kú ọ. 2026 yìí ò ní rí kú ọmọ. Àìsàn tí ń gbọ́mọ lọ́wọ́ bí ọmọ kò ní wọnú ilé. Gbogbo ìyá bí ọmọ yìí ní ìrọ̀rùn náà fi jẹ ọmọ rẹ̀. Ayé ò ní kí yín kú ìrọ́jú. 2026 yìí ó ṣàní ó ṣàní ire gbogbo yóò máa tẹ̀lé. Bíbélì wípé olùbùkún ni Olúwa ẹni tí fúnni ní ire ojoojúmọ́. Èmi sọ̀rọ̀ pẹ̀lú àṣẹ ọ̀rọ̀ yìí lórúkọ Jésù 2026 ire ojoojúmọ́ yóò máa jẹ́ ìpín rẹ̀. Sọ̀rọ̀ mi ò dáhùn sí mo wí ọ̀rọ̀ mi jáde pẹ̀lú àṣẹ tí Olúwa fi tẹ orí òkè yìí ló ètí Olúwa fi fi ìrọ̀rùn kọ́ ìjọ yìí láàrin oṣù mẹ́fà mo lu àṣẹ ìrọ̀rùn yẹn ọ̀rẹ́ bàbá yìí rìnrìn àjò àṣẹ ìrọ̀rùn ìrànlọ́wọ́ àṣẹ ìrọ̀rùn ojúlére àṣẹ ìrọ̀rùn ìgbẹ́nìkẹ́ láì wò tẹ́lẹ̀ lọ́dún 2026 ọ̀yọ́ ìgbà. Ẹ̀yin ènìyàn ẹ máa lọ nínú àlá. Ojú rere ọ̀gá ògbò sì ní fi sílẹ̀. Òróró tí a gbé dání ó yá òróró agbára. Láti gba òróró ìsọ̀rí fún ìgbà àkọ́kọ́ nínú ọdún 2026. Ẹgbẹ́ pẹpẹ kì í ṣàìsàn, ara kì í ní pẹpẹ. Bí ẹ̀ka ẹ̀yà ṣe dákàrú mi. Lórúkọ Jésù ni mo sọ̀rọ̀, ara ò ní ní. Láti gba òróró ìsọ̀rí mi nínú òní jẹ́ ti yín o. Ìtura ni a máa jẹ́ ti yín. Ẹ wá gbọ́, tẹ́ ẹ bá pẹ̀lú ẹnìkan fún ìrànlọ́wọ́, igba ènìyàn yóò máa jà yín mọ́. Òróró yìí bí ẹ ti ń gbà sórí kó tún ayé yín ṣe. Bẹ́ẹ̀ rìnrìn àjò àṣeyọrí ní 2026. Mo sọ ní orúkọ lọ́gbọ̀n ní sí àjálù. Ẹyẹ ènìyàn yẹ́ ẹ̀ ní ikú
àti ní tiẹ̀.